Àgbàlẹ́tù ọmọdé lawó ìrírí ayé TV. Ṣé àdúrà tó bá ìràwọ̀ rẹ mu òun ló máa ń ṣe? Ṣé sàárà tó bá ìràwọ̀ rẹ mu ló máa ń ṣe? Ogunlọ́gọ̀ èèyàn ni wọ́n ti ṣàdúrà títí ṣùgbọ́n wọn ò rámì gbígbàdúrà. Bẹ́ẹ̀ ni ogunlọ́gọ̀ èèyàn ni wọ́n ti ṣe sàárà títí ṣùgbọ́n wọn ò rí yàtọ̀ nínú ìgbésí ayé wọn. Ǹjẹ́ ìwọ mọ̀ bí wọ́n tiẹ̀ ṣe ń pe Ọlọ́run ọba gbà tí fi máa ń dáhùn? Àdúrà tẹ́lòmíì ṣe fógójì ọjọ́ tí kò rí gbígbà àdúrà rẹ̀, òun lẹ́lòmíì ṣe láàrin ọjọ́ 3 péré tọ́lọ́run sì dé sí i lọ́rùn. Ẹlòmíì ti ṣe sàárà títí àìmọye owó ribiribi ló fi ṣe sàárà ṣùgbọ́n kò rí ìyàtọ̀. Kí nìdí tọ́lọ́run ò fi gba sàárà rẹ̀? Ibo ló tiẹ̀ yẹ kó o ṣe sàárà sí? Irú sàárà wo ló bá ìràwọ̀ rẹ mu? Wá tákàdá àti gègé kọ̀wé kó wá di àwọn sàárà tó bá ìràwọ̀ rẹ mu lọ́jọ́ tèní. Mo tún dé wẹ́rẹ́wẹ́rẹ́ bí ìjì alẹ́, mo dé yọ̀yọ̀ bí ìjì òwúrọ̀, tọmọdé tàgbà ìṣẹ̀nìkẹ́ ẹyọ̀ mọ́ mi. Muhammadu Akóredé Babakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Ọmọ oníjà kùmànà yín náà rèé, àrí ìlú ni wá. Àjànímọ̀gún ni mí ará àjámọ̀, àwa lọmọ ipò ń pọ̀rọ̀rọ̀, àjà ń rọ̀ ṣẹ̀. À ń torí àjájà àjà níta níjà lẹ́yìn kùlé òun. Ṣe bá pọ́nbẹ́pọ̀ rẹ lórúkọ tí wọ́n ń pàjà. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olùrànlọ́wọ́ wa lórí ètò yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn alátìlẹ́yìn wa lórí ètò yìí. Ẹ ṣeun ẹ kú àdúrótì wa lórí ìkànnì Ìrírí Ayé TV. Ṣùgbọ́n wọ́n níbí náà ò bá tán láṣọ, ẹ̀jẹ̀ òkè tán lè kánná. Ẹ dákun, à ń retí ìrànlọ́wọ́ yín. Òní wà ká máa ṣe àyálò àwọn irinṣẹ́ lórí ìkànnì tá a wà yìí. Ẹ já rí àwọn irinṣẹ́ tiwa náà ká lè máa fi gbádùn ara wa lórí ìkànnì tá a wà yìí. Bóyá yín bá fẹ́ fi ìrànlọ́wọ́ tí ránṣẹ́ sí wa lórí ìkànnì yìí náà ni, ẹ lè bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà mi èyí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fún àǹfààní ẹ̀yin tẹ́ gbọ́ English. Ẹ tẹ +229 97 74 76 51. Irú sàárà wo ló bá ìràwọ̀ rẹ mu láti máa ṣe? Ṣó ti wá tákàdá àti gègé ìkọ̀wé rẹ̀? Ilé ẹ̀kọ́ yá lọ́jọ́ tèní. Àní bá a bá wò ó lóde ní, ogunlọ́gọ̀ èèyàn ni wọn ò mọ nọ́mbà téèyàn lè fi pọ̀ Ọlọ́run ọba, tó túmọ̀ sí pé ogunlọ́gọ̀ èèyàn ni wọn ò mọrú àdúrà téèyàn lè ṣe láti fi bá Ọlọ́run ọba sọ̀rọ̀. Ẹlòmíì orúkọ àlìjànú ní pè, kò mọ orúkọ tó lè fi pe Ọlọ́run ọba. Ibẹ̀ kọ́ ni mo fẹ́ lò lórí ètò. Ọ̀rọ̀ nípa sàárà ni mo mú wá fún yín lórí ètò lọ́jọ́ tèní. Torí tá a bá wò ó náà, ogunlọ́gọ̀ èèyàn ni wọ́n ti gbé sàárà àwọn kọjá mọ́sálásí. Kì máa ń ṣe mọ́sálásí nìkan ni, ogunlọ́gọ̀ èèyàn náà ni wọ́n ti gbé sàárà àwọn kọjá ṣọ́ọ̀ṣì. Kódà ogunlọ́gọ̀ èèyàn náà ni wọ́n ti gbé sàárà àwọn kọjá ojúbọ wọn. Ṣó yẹ kó rí bẹ́ẹ̀? Gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ ọ̀nà àti ìràwọ̀ afẹ́fẹ́, ẹ̀yin ni mo fẹ́ kẹ́ ẹ jẹ àǹfààní ètò yìí lọ́jọ́ tèní. Torí àwọn sàárà tó bá yín lára mu, tó ṣe ń pé tẹ́ ẹ bá ṣe báyìí, ẹ sì máa rí ìyípadà rere nínú ìgbésí ayé yín. Òun ni mo gbé wá fún yín lórí ètò. Ẹ má ṣì mí gbọ́ o, ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ ọ̀nà àti ìràwọ̀ afẹ́fẹ́, ẹ̀yin ni mo gbé wá fún lọ́jọ́ tèní. Gbogbo ẹ̀yin náà tẹ́ ń lo ìràwọ̀ omi àti ìràwọ̀ erùpẹ̀ tí náà ń bọ̀ lọ́jọ́ iwájú, ìyẹn tẹ́ ẹ bá darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí kò ní jẹ́ kẹ́ ẹ pàdánù rẹ̀. Tí ìwọ bá ń ṣe iyèméjì bóyá o ti darapọ̀ mọ́ wa àbó tí ì darapọ̀ mọ́ wa, ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìyẹn subscribe ní nísàlẹ̀ yìí, òun ni kó o wò tó bá tó kù níbẹ̀. O ò tí ì darapọ̀ mọ́ wa nù, bá wa tẹ̀ ní kété tó o bá ti tẹ̀ kò ní sí ń bẹ̀ mọ́. Ìgbà yẹn gangan ló tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, kò sì ní jẹ́ kó o mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bẹ̀rẹ̀ ètò. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tí wọ́n ń lo ìràwọ̀ ọ̀nà. Gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ ọ̀nà, ẹ bá mi kọ àwọn nǹkan wọ̀nyí sílẹ̀ kẹ́ ẹ gbìyànjú kẹ́ ẹ wà kẹ́ ẹ lọ fi ṣe sàárà. Ó dá mi lójú pé ẹ rí ìyípadà tuntun nínú ọdún tuntun tá a wà yìí. Ṣùgbọ́n ẹ jẹ́ mọ̀ mi díẹ̀ náà kó tó di pé ń ka àwọn nǹkan wọ̀nyí fún yín.
Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Gbogbo àwa tá ń lo ìràwọ̀ náà gẹ́gẹ́ bá a ti mọ̀ yí pé ọ̀nà mẹ́ta òun ni ìràwọ̀ náà pín sí. Àkọ́kọ́ ìràwọ̀ náà àtùpà, ìkejì ìràwọ̀ náà tó ń kàn yanranyanran, ìkẹta ìràwọ̀ náà tó ń gbóná rìrìrì. Gbogbo mẹ́tẹ̀ẹ̀ta yìí abẹ́ ìràwọ̀ náà ló wà. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ń lo ọ̀kan nínú rẹ̀, mo fẹ́ kẹ́ ẹ lọ wá àwọn nǹkan wọ̀nyí kẹ́ ẹ fi ṣe sàrà. Àkọ́kọ́, mo fẹ́ kẹ́ ẹ lọ wá ọkà bàbà funfun tàbí pupa, kẹ́ ẹ sì bá mi wá àgbàdo funfun tàbí pupa. Lẹ́yìn náà, kẹ́ ẹ bá mi wá ṣúgà àti kíùbù ìyẹn magí, kẹ́ ẹ sì bá mi wá iyọ̀. Àwọn nǹkan tẹ́ ẹ fẹ́ wá náà kò ju báyìí lọ. Tó bá jẹ́ obìnrin ni ẹ́, àwọn nǹkan wọ̀nyí ó dì í sí ọ̀nà méje. Tó bá jẹ́ ọkùnrin ni ẹ́, ó di àwọn nǹkan wọ̀nyí sí ọ̀nà mẹ́sàn-án. Tó o bá ti dì í sí tán, ṣàdúrà sórí rẹ̀. Tó o bá ti ṣàdúrà sórí rẹ̀, ó wá gbé owó sórí ẹyọ kọ̀ọ̀kan, ó wá gbé lọ àdúgbò kọ̀ọ̀kan. Tó bá jẹ́ ọkùnrin ni ẹ́, ó já sí pé àdúgbò mẹ́sàn-án ló ti gbé fún oníbàárà ẹyọ kọ̀ọ̀kan. Tó bá jẹ́ obìnrin ni ẹ́, ó túmọ̀ sí pé àdúgbò méje ọ̀tọ̀ọ̀tọ̀ ló ti gbé fún oníbàárà kọ̀ọ̀kan. Bó o bá ṣe ń gbé fún wọn, ó máa gbé owó sórí rẹ̀ fún wọn. Lẹ́yìn tó o bá ti ṣe léyìí tán, pẹ̀lú àníyàn rẹ tó dára, ó dá mi lójú pé ó rí yàtọ̀ nínú ọdún tuntun tá a wà yìí. Ṣùgbọ́n àkíyèsí pàtàkì, gbogbo ẹ̀yin tẹ́ wà lábẹ́ ìràwọ̀ iná tó ń kàn yanranyanran, torí mo ní mẹ́ta ni: iná àtùpà, iná tó ń gbóná rìrìrì àti iná tó ń kàn yanran. Ẹ̀yin tẹ́ wà lábẹ́ iná tó ń kàn yanran, àǹfààní ò sí fẹ̀yìn láti gbé tiyín fún oníbàárà. Wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ dì í papọ̀, ẹ rò ó papọ̀, ẹ gbé odò tí ń ṣàn òun lẹ́ lọ dà á sí ní àárọ̀ kùtùkùtù pẹ̀lú àdúrà. Ẹ má ṣì mí gbọ́ o, ẹ̀yin tẹ́ ẹ wà lábẹ́ iná tó ń kàn yanranyanran, òun lẹ lè gbé ìgbésẹ̀ tinú odò yìí. Àǹfààní sì wà fún gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wà nílùú òkèrè tó ṣe ń pé kò fi bẹ́ẹ̀ náà sí oníbàárà ní ìlú tẹ̀yin wà. Àǹfààní wà fún yín, àmọ́ ń báyẹn ṣe lọ́dọ̀ tiwa ń bí lérí orúkọ yín. Torí ìlú táwa wà yìí, ìlú àwọn ẹ má jẹ́ ń fi gbogbo ẹnu sọ̀rọ̀. Àwọn oníbàárà yapa sígboro ìlú àjàṣẹ́, kọ́lọ́hun má ṣe wá ní oníbàárà ni. Gbogbo ẹ̀yin náà tẹ́ ẹ wá nípò oníbàárà, Ọlọ́run bá yóò bá wa yó yín. Ní gbégbá bàárà ká tó jẹun, tá a bá wá gbégbá bàárà ká tó jẹun, wọn ò ní gba bàárà nítorí wa. Torí àwọn ẹlòmíín wà, wọ́n gba bàárà nítorí wọn ni. Àwọn náà kọ́ ni wọ́n gbégbá bàárà o, ṣùgbọ́n àìmọye mọ́sáàsì, àìmọye ṣọ́ọ̀ṣì, àìmọye inú ìjọ láyé ti ń gba bàárà nítorí wọn kí wọ́n tó lè jẹ. Gbogbo àwa tá a wà nípò yìí, ọba mi àláwòrábì yóò yọ wá, wọn ò ní gba bàárà nítorí wa ká tó jẹun. Ẹ jẹ́ ń bọ́ sórí ìràwọ̀ afẹ́fẹ́ nísìnyí, ṣùgbọ́n ẹ jẹ́ mú mi díẹ̀ náà, mò ń padà bọ̀ sórí ètò. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Gbogbo àwa tá ń lo ìràwọ̀ afẹ́fẹ́, ṣé a gbàgbé ń pé ọ̀nà mẹ́ta òun ni ìràwọ̀ afẹ́fẹ́ náà pín sí? Àkọ́kọ́, afẹ́fẹ́ aláwàdà, ìkejì, afẹ́fẹ́ oníbínú, ìkẹta, afẹ́fẹ́ márìnmífín. Gbogbo àwa tá ń lo ọ̀kan nínú àwọn ìràwọ̀ yìí, ẹ wá jẹ́ ká wá àwọn nǹkan wọ̀nyí láti lè fi ṣe sàrà. Àkọ́kọ́, ẹ bá ń wá ọkà bàbà funfun. Ìkejì, ẹ wá ìrẹsì tútù, ìyẹn ìrẹsì tí wọn ò tí dà sórí iná, ẹ bá mi wá òun náà. Ìkẹta, ẹ wá àgbàdo sísè. Àgbàdo sísè, tí n bá sọ àgbàdo sísè, kì í ṣe tí wọ́n máa ń sè tèpotèpo. Ẹ bá mi wá àgbọ̀n. Àwọn nǹkan mẹ́rẹ̀ẹ̀rin tẹ́ ẹ fẹ́ wá yìí, báwo lẹ ṣe fẹ́ ṣe gbà láti lè fi ṣe sàrà àtiyín? Mò ń padà bọ̀ sórí ètò, àmójú ẹ̀rọ mi ń ṣẹ́wọ́ sí mi lọ́hùn-ún. Mo kí yín ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Àwọn nǹkan wọ̀nyí wọ́n ní tẹ́ ẹ bá wà, àgbàdo yìí ẹ dà sírí iná, ẹ sè é. Ìmọ̀ ń pẹ́ díẹ̀ kó tó jiná ṣá, ṣùgbọ́n ẹ sè é dáadáa kó jiná. Tó bá jiná, àgbọn yìí ẹ gé sórí àgbàdo yìí, ẹ gé kékèké sórí àgbàdo yìí. Ó ti yá àwọn tí wọ́n wà ní gbèríko, àgbàdo yẹn máa ń ṣe jẹ dáadáa tó bá jiná. Àgbàdo yìí òun lẹ fẹ́ gé àgbọn yìí sórí rẹ̀. Tó bá jẹ́ ọkùnrin ni ẹ́, ó dì í sí ọ̀nà mẹ́sàn-án. Tó bá jẹ́ obìnrin ni ẹ́, ìwọ ó dì tiẹ̀ sí ọ̀nà méje.
tẹ́ ẹ bá ti wá di àwọn àgbàdo yìí pẹ̀lú àgbọn yìí tán wọ́n ní ẹ fi owó tẹ́ ẹ bá lágbára sórí rẹ̀. Lẹ́yìn náà ẹ wá gbé lọ fún oníbàárà, ẹ lọ pín fáwọn oníbàárà. Ìyàtọ̀ tó kàn wà láàrin pínpín eléyìí pẹ̀lú ìta sọ sẹ́yìn lọ́hùn òun ni pé kì í ṣe dandan kó jẹ́ àdúgbò kọ̀ọ̀kan. Eléyìí bí tó bá ti dé bó jẹ́ oníbàárà 4 ló wà ń bẹ̀, pín fún gbogbo wọn. Bó jẹ́ wọ́n jù bẹ́ẹ̀ lọ sáà ti pín fún gbogbo wọn. Ìyẹn jẹ́ ti alágbàdo pẹ̀lú àgbọn. Ṣé gbàgbé pé ìrẹsì tútù wà ń bẹ̀, bẹ́ẹ̀ náà ni ṣúgà náà wà ń bẹ̀, bẹ́ẹ̀ náà ni ọkà bàbà funfun náà wà ń bẹ̀. Báwo lẹ fẹ́ ṣe àwọn eléyìí gbà? Ẹ jẹ́ mú mi díẹ̀ náà, mò ń padà bọ̀ sórí ètò. Tó ẹ káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Mo kí gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ wa lórí ètò yìí tẹ́ ẹ máa ń gbọ́ wa tá a mórúkọ yín. Mo kí yín púpọ̀. Ètò tá a ṣe wá lọ àwọn kan ní àdárúkọ àwọn nǹkan àdárúkọ àwọn nǹkan. Èèyàn mélòó gan ni mo mọ̀ tí wọ́n ń gbọ́ mi lórí ètò yìí? Orúkọ èèyàn mélòó gan ni mo mọ̀? N tí mo kàn fẹ́ kẹ́ ẹ máa ṣe ni pé ẹ máa kọ̀wé fún mi lórí WhatsApp. Náà ká wá bọ́ sórí ti ọkà bàbà funfun àti ìrẹsì tútù àti ṣúgà. Wọ́n ní ẹ da ọkà bàbà funfun yìí pẹ̀lú ìrẹsì yìí papọ̀. Ẹ wá tú ṣúgà yìí sínú rẹ̀. Tẹ́ ẹ bá tú ṣúgà yìí sínú rẹ̀, ẹ rò gbogbo rẹ̀ papọ̀. Tẹ́ ẹ bá ti wá rò ó papọ̀, àárọ̀ kùtùkùtù ẹ gbé ẹ lọ dà sínú odò tí ń ṣàn pẹ̀lú àníyàn tó dára. Ó dá mi lójú pé ẹ sì rí ìyípadà rere nínú ìgbésí ayé yín. Àǹfààní wà fún ẹ̀yin tẹ́ ẹ bá lè ṣe talágbọn àti alágbàdo yìí láti ṣe tinú odò tí a sọ yìí. Tíwọ náà bá sì lágbára láti lè ṣe ti àgbọn àti oní àgbàdo yìí kó o tó wá ṣe tonírẹsì tá lọ dà sínú odò yìí, ó tún dára náà nù. Púpọ̀ àdúrà kì í ba nǹkan jẹ́. Àkíyèsí tó wà lábẹ́ eléyìí òun náà ni pé wọ́n lẹ́yìn tẹ́ ń lo ìràwọ̀ afẹ́fẹ́ márìnmífín. Àǹfààní wà fún ẹ̀yin náà láti lè fi aṣọ yín fi ṣe sàárà. Aṣọ tẹ́ ẹ bá fẹ́ràn jù nínú àwọn aṣọ tẹ́ ń wọ̀, wọ́n ní ẹ mú kan nínú rẹ̀, ẹ gbé owó tẹ́ ẹ bá lágbára sórí rẹ̀, ẹ sì lọ gbé fún oníbàárà pẹ̀lú àníyàn gidi. Mo kí yín káàbọ̀ padà sórí ìkànnì Ìrírí Ayé TV. Tẹ́ ẹ bá wojú aago ẹ rí pé àkókò ti lọ púpọ̀ lórí ètò. Méjì tá mẹ́nubà lọ́jọ́ tèní rèé. Gbogbo ẹ̀yin tẹ́ ń lo ìràwọ̀ omi àti ìràwọ̀ erùpẹ̀, tó bá ti dọjọ́ iwájú a máa mú tiyín wá fún yín. Ẹ má fi ṣèbínú. Nǹkan tí mo kàn fẹ́ kó o ṣe ni pé kó o darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí tó fi ní pàdánù rẹ̀ níjọ́ tá a bá gbé wá fún yín. Ibi funfun tí wọ́n kọ sàbọ̀ ní ìsìn nísàlẹ̀ yìí, òun ni kó o tẹ̀. Tó o bá ti tẹ̀ kò ní sí ń bẹ̀ mọ́. Ìgbà yẹn gẹ́gẹ́ ló tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, kò sì ní jẹ́ kó mọ pàdánù àwọn ètò wa. Ní kété tá a bá ti bọ́ sórí ètò, à ń retí ìrànlọ́wọ́ látọ̀dọ̀ yín o. Ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ lórí ìkànnì tá a wà yìí. Ẹ bá lè mọ gbádùn wa bí àwọn ará Àsàkété ṣe ń gbádùn òkòtó. Bóyá ẹ bá fẹ́ fi ìrànlọ́wọ́ tí yín ránṣẹ́ sí wa lórí ìkànnì yìí náà ni. Ẹ lè bá àwọn ìfẹ́ SOMIDA sọ̀rọ̀ lórí nọ́mbà yìí tẹ́ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51. Fún àǹfààní ìtẹ̀gbọ́n English, ẹ tẹ +229 97 74 76 51 náà. Kẹ̀sì mọ́ bá a pín kiri fún àwọn èèyàn yín kí wọ́n lè darapọ̀ mọ́ wa lórí ìkànnì tá a wà yìí. Ẹ ṣeun púpọ̀. Ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rèlú ìdáró, bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rèlú ìkọsùn, lékèlékè mi ṣetán rèlú ìkẹfùn. Mímọ̀ fi lè ṣe lọ lọ́jọ́ tèmi, mi ò ní lọ́lọ́ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi, bẹ́ẹ̀ ni mi ò ní lọ́lọ́ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò. Èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹ́lẹsẹ̀ á sì bẹ̀nà wò. Ẹni tó bá ní mọ́bọ̀ òun ní débà wò. Muhammadu Akówódé Akórèdé tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA, Sẹ́ríkì ọlọ́pọlọ number 1 máyégún gbogbo sọ̀rọ̀. Mo ń dágbére lórí ètò, kì í ṣe ti kú kì í ṣe tààrọ̀. Ìpàdé mi àti ó tó di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò. Títí ìgbà tá a tún máa pàdé, mi ò fi ń sínú ìbànújẹ́ o, mi ò ní dé bá yín nínú ìbànújẹ́. Ó dàbọ̀.